Òtítọ́ gẹ́ Olúwa, ó mà ti tó gẹ́ o Jésù. Òtítọ́ gẹ́ Olúwa, ó mà ti tó gẹ́ o Jésù. Pàṣẹ tẹ́rẹ́tẹ́ lọ́ta fi ń jẹ mí níyà. Bàbá mi mọ òní ni kò dáná sùn wọ́n. Ìbàrẹ̀ ọba òkè tí ń délé Dùmarè. Ayé tó tó ìbà o. Àṣẹ́ni ìjà ọba ló ń pèrè ẹ̀ lọ́kùnrin. Ẹni ó máa yé ẹ̀ máa kó ayé. Ẹni tí ò máa yé ẹ̀ máa kó àìdámira. Mi ò mọ̀ pógun láyé. Bá ti múra ogun láti màjèsín. Èdùmàrè gbani lọ́wọ́ ogun tó ń jáni tá ò rí.
òrìṣà òkè gbani lọ́wọ́ ogun tó ń jani tá ò lè ṣẹ́gun. Ìgbé ayé bá yẹ ẹ̀yìn ìbànújẹ́ sí. Ìdílé ọ̀hún dílé ẹkún. Ìgbé ayé bá yẹ ẹ̀yìn ìbànújẹ́ sí. Ìdílé ọ̀hún dílé òṣè. Ebi àwa 5 ni bàbá mi bí lọ́mọ. Èmi sì ní èmi nìkan ṣoṣo ní ọ̀kan láwọn àárín wọn. Ní ọjọ́ kan ikú wọlé ó mú àǹtí mi lọ. Ọ̀kàrẹ̀ Olódùmarè àti Mr. Adéwálé bẹ́ẹ̀ ní sára yòókù náà o ara ní kálukú dáàlì ọmọ dáa lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ bímọ sílẹ̀ tí òkú lógún ọdún ọmọ ò láyọ̀ ní ẹni ọmọ bá ṣe ló bímọ àbí èyí ọ èèyàn á mọ bímọ tí òkú ń jẹ́ ọṣú náà wọ́n ní á mọ bínú eléyìí ò ṣòfò ọmọ lè làkàkà kú lọ́mọ oṣù 6 òfò kọ́ lé léyìí ọdẹ ní bá bímọ tó wọlé ọkọ àbí tó bí ọkùnrin tó ti tó níyàwó rọ̀gbọ̀dọ̀ nírú ọmọ bẹ́ẹ̀ bá fò sánlẹ̀ tó kú àwọn tó bí wọn mọ̀ pé iná ọmọ jù wọn iná ọmọ ò ní í jó ọmọ àmì o tó ti yọ ọmọ tá à ń wí yìí àwa là ń fà á afẹ́ràn wa pọ̀jẹ̀ ní òní ẹ lọ àwa ká ní ọlọ́run ló ní gbogbo wọn bí ìgbèyàn dirò fún yàn pé bá ń já á lẹ̀ níbi báyìí àbọ̀ bá gbé débi ọ̀jẹ̀ ẹrú ẹlẹ́rú lẹ̀ bẹ́ẹ̀ lóyún jẹ́ ìwọ̀n bí fún wa ẹlẹ́rù ni ó mójútó nǹkan èyí ò ní ọba àmì òkè ìní mójútó gbogbo wa àmọ́ òun bàjẹ́ kó fún yàn ní nǹkan kó gbà á sáàwà sì bá wí bí ń pè báwa náà tá a jẹ́ náírà ara à ń fúnra wa ní nǹkan ṣèrègùn mọ́ bọkàn jẹ́ mọ́ sọgbọ́n ìbànújẹ́ burú ẹ̀jẹ̀ àgbà pé ẹni ó fún wa lọ́wọ́ gbàǹkan ẹ̀ lọ́wọ́ wa. Àkàndé bàbá àbẹ́jì ẹsẹ̀ yóò dà fún mi orí yóò lè di sẹ́ẹ̀rí ẹ̀ máa ń sọ̀rọ̀ yóò sì tutù máyàn ẹ ti sọ̀rọ̀ sẹ́kùn torí ẹni àdánwò bá bá ní máa dún àwọnú egun èèyàn tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀bọ̀ ń tẹ̀ sọ̀rọ̀ tútù kó lè bá kẹ́mi kú mọ́ ọ̀rẹ́ wa àní rírú ẹ̀ mọ́ ò ní fi ọwọ́ ẹ̀ gbọ́mọ kankan sí mọ́ ọlọ́run wù wọn àtòkù fún ọ gbogbo àwa tá a jókòó iná àní ṣòfò ọmọ ẹ wò ká máa dúpẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní bẹ́ẹ̀ ń lò nísìn onírúurú ọmọ ní bẹ́ẹ̀ ń gbági àdídágbánu ń tòyìnbó ọlọ́run ó fòfò rẹ̀ mí ní ti jàǹkara ṣé èyí tí ń dánwò kàtàkàtà káàkiri ọ̀dà káwé báyìí irú ọmọ ìkọ́mọ́sáìsì lọ́jọ́ òní kọ́ wà láàyè bó o sì lóòkọ́ tó dùn tó dáa tó yìí kọ́ wá bẹ̀rẹ̀ sí bolúkọlúwa rẹ̀ jẹ́ a lè sọ páwa labi dínú tó fi nujú ẹnu sọ gbọ́kọ́ sara gírí jẹ́ wọ́n máa bú ọ àbí wọ́n lọ pa ni. ìbànújẹ́ burú ẹ wò ó gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ìgbénu ilé ìsọ̀fọ̀ ẹ̀wọ̀n yà wí fún kẹ́ ẹ má bọ̀kàn jẹ́ mọ́ Adéwálé ebó orí wàásù gbogbo tó yí wa kú. jẹ́ ká gbà pé ẹni tó fún wa lọ́mọ ló mú un lọ ṣe é gbọ́ ẹ̀yin àyèyàn wa ẹ dákun ẹ ń bá ní òdùn yín ẹ pé kóńtọ̀ wọn lu tiẹ̀ náà pa ẹjẹ́ adéjọ òkú ìkú kálukú lè mú nǹkan gidi ṣe ilẹ̀ ta ni ọ̀rẹ́ mi pípa yàrá abúlé. ṣe bí ọkọ àfẹ́sọ́nà Ṣadé ni. Ṣadé àwọn ọmọ òṣèré ọ̀kárí o ó jèrè o ò ní fi wẹ́ ẹ̀gbá ẹni ẹlẹ́ni ti pò yóò ti sú òun náà bẹ́ẹ̀ ni ọ̀wọ́ ojú ayé tá a máa ń ṣe nílé àná pé wọ́n mọ̀ pọ̀ fọ́sẹ́ ilé àná mi ń wọ̀ wá ní àwọn èyí tó ṣe ń wá tó gbé ilé mọ́ torí èyí wá mọ́ ó máa dé yìí nítorí ìyàwó ẹ̀ ṣùgbọ́n lórí ọ̀fọ̀ ẹ̀ mọ̀ wá ẹ̀ mọ́ ṣe gbọ́ Ṣadé ẹ̀yin náà ẹ̀ palẹ̀ ara mọ́ kálukú wá bí bá lọ àtẹ̀yìn yòókù náà tọ̀ ẹ wá bí bá lọ bọ́ bàtà àbànújẹ́ sẹ́nu ọ̀nà ìwà yìí mọ́. o ti lọ lẹ́nu oṣù àjọ rẹ̀ ìyàwó ìlú wa gbàdọ̀bọ̀ èmi àti àtọ̀ àwọn làwárí. sọ́ọ́rí àwọn àgbà náà máa ń pa lówe wọ́n ní kò sí alájọbí mọ́ alájọgbé ló kù kò dé ní dáa ká má lè bára wa sọ tọrọ. sórí mi gẹ́gẹ́ bíi láńlẹ́dì ẹ̀ etí mi kún ládùúgbò èmi gan-an fojú ara mi rí
bí pupa ṣe ń wọlé lóbìnrin bẹ́ẹ̀ ni dúdú ń wọlé lóbìnrin àyìnbóye àwọn tó ẹ̀kọ́ máa bára wọn nílé ẹ̀ tó máa bára wọn jà mo wá rò pé ó yẹ kí n bẹ̀ sùn tọrọ kó wá fi ara balẹ̀ kó mú ẹyọ kan kó lè ṣèyàwó fún ẹ ṣùgbọ́n tó bá ti ń lọ gbé ìtò tí ń lọ gbé tọ̀hún kó má bàa fi àkóbá ní ọjọ́ iwájú jọ ń torí tọ́ lọ́hùn torí pé kí ni mo nírú ẹ lọ́mọ ìbàjẹ́ nǹkan tẹ́mi fẹ́ bẹ̀ sọ. aṣọ ọ̀rẹ́ mi kan ní á ní good talk ọ̀rọ̀ tó dáa ni ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀rọ̀ èmi àti obìnrin òṣèṣe bẹ̀rẹ̀ o obìnrin náà bí síwájú mi obìnrin náà bí tẹ̀lé mi 6 nìyá mi bí lọ́mọ èmi nìkan lọ́kàn láwọn obìnrin ló tún wá bí mi ṣé rí ń sì pé mo ti ń mú obìnrin bọ̀ ọjọ́ pẹ́ kì í ṣe gbogbo àwọn obìnrin tẹ́ ẹ̀ rí lẹ́yìn yẹn ní girlfriend mi náà ṣé wá ráwọn èèyàn ẹlòmíà kàn máa sọ̀rọ̀ bí ẹni torí òpè á máa ṣàyọnu sọ á máa sọ̀rọ̀ bí ẹni tọ́kọ lọ ẹ̀kú ohun tí ò kàn ló máa yọnu sí. ṣé pé ọpọlọ mi kúrú pẹ̀lú nǹkan tí mo ń bẹ̀ sí. yìí tí mo ń sọ kan yìí àwọn ará àdúgbò lè mi bá wí. mo ń tẹ́ sọ yìí mo ti ń gbọ́ ládùúgbò kiri o káwá fi yẹn ti sẹ́gbẹ̀ẹ́ níjọ́ òun lẹni kí n wá bí last. mo wá ń jẹun. ìjẹrin mo wá bí lánàá mo tún wà nílé mi ṣe rí àwọn ọlọ́pọlọ kúkúrú kan lè wà ládùúgbò kọ́ ló bí nǹkan tí ń pè mí àti yín pọ̀. ẹ̀yin wá wò ó sí ọkọ̀ tí wọ́n jẹ́ èèyàn kan tó máa ń travel ṣe rí bí mo ṣe ń wá bẹ́ẹ̀ pàwọn ará àdúgbò lè ka nǹkan mi kù ẹ̀yin jẹ́ woman kan tó jẹ́ pé ó dùn ó ṣe rí mọ́yàn èmi gan kẹ̀lẹ̀ rí ẹni pé mi ò bàjẹ́ wọ́n ṣe rí wa bọ́ ṣe mọ̀ kọ́ lè máa rorò kúrò tó dẹ̀ nọ́mà káwá pààyàn tì ṣe rí ẹ jẹ́ kẹ́nìbọ̀dì sọ nǹkan tó fẹ́ sọ ọlọ́run á gbàdúrà wa àwọn obìnrin gbogbo wọn tẹ́ẹ̀rí pẹ̀lú mi ẹ̀kọ́ ni mò ń fẹ́ ṣáà ti máa sọ fún yẹn ẹ̀ tún àwọn mo ti ra mú o. kí ló ra mú. mo ti ra ọmọ kan mo tí mo fẹ́ fi ṣèyàwó ilé ṣe yẹn sì tá yọmí kò nu ṣìnàrùdín alájì tó a pa mí ti sẹ́gbẹ̀ẹ́ kan náà ṣé wàá rọmọ tí mo rí o kún sí gbogbo tí ẹkún yàn kún sí ṣé wàá rí gbogbo orin tẹsán pé ẹ fẹ́ ṣe fún mi yẹn pé ẹ ti bá fẹ́ ṣe wedding kankan ẹ ráyè tú kásà oore yẹn ó ti wọlé ó ti ṣílẹ̀kùn fún ó dẹ̀ ti wọlé kẹ́ ẹ tilẹ̀kùn mọ́ kó má ráyè jáde báyìí ló kù. ìwọ pẹ̀lú ẹni tó sọ pé orí yìí náà ọlọ́run àṣeyín lọ́rẹ̀ ara yín o ẹ̀rí rè ń bẹ́ o. tó dáa nìyẹn wọn má pọ̀ ní òsì fọba tí ò ní lórí. ẹjọ yẹ kí n máa lọ àwọn gẹ́ǹsì méjì dẹ̀ bálẹ̀ kan yẹn mi ò tilẹ̀kùn yàrá mi. Kíndélé àti kò falẹ̀ ń fa ìṣe. ìrọ́ máa ọjà mi kọ́ra máa ṣe ká tó ṣe. ṣáà ní sùúrù fẹ́mi ẹ̀ ṣọgbọ́n ó ga o. ṣé òun ní jẹ́ ká kọ́ntínú ọ̀rọ̀ wedding wa yìí níbi tá a bá dé ni àbí a tún máa dúró kí táìmù tún lọ lórí ẹ̀ ni. Ṣadé ṣé bẹ́ẹ̀ yàrá ara nìwọ náà ṣé bí wọ́n ní sísá ṣẹ̀ṣẹ̀ kú in fact ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìwọ ló yẹ kó máa sọ ó bọ̀ bá tiẹ̀ bẹ̀rù orí ara ẹ̀ bẹ̀rù ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ nígboro náà wọ́n nígbà wo làǹtí ẹ̀ kú náà wọn ti ètè kátẹ́gùn fẹ́ sí rárá wọn tún dájọ́ wedding a dẹ̀ continue wedding yẹn just like that. wọ́n lọ kí ló kọ èmi àti ẹ̀gbọ́n mi tó kú ẹ̀gbọ́n mi tí kò ti bá ti tiẹ̀ lọ náà wedding mi Fọláṣadé òun ni kò jẹ́ ká ṣe. Ṣadé are you listening to me èmi ò tí ì ṣetán láti ṣe wedding when it is time tí n bá ṣetán láti ṣe wedding máa jẹ́ kó gbọ́. o ò tó bẹ́ẹ̀ Tolú láti má ṣe wedding yẹn fún mi gbọ́nà ṣé ẹ̀gbọ́n mi ló ń fẹ́ ni àbẹ́ mi ló ń fẹ́ dá mi lóhùn ẹ máa gbà mí. ọmọ alájú ẹ rẹ ta ló gbé mú ta ló ń gbé mú ṣé nítorí pé ó fẹ́ mú kí ni lóòótá kí ni fẹ́ mi fún mi lọ́pàá ẹ̀yìn. ẹ fún mi ní alẹ́. ẹ jọ̀ọ́ má bínú ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún o ti má rì. mi ti má rì. o wa ń béèrè alẹ́. ẹ fún mi ní alẹ́ ẹ̀tọ́ mi ni gbọ́dọ̀ mú. kò sí máa lọ. ta ló ń gbé mú fọmọdé yìí ní n tó bá fẹ́ nà ṣé bó wẹ̀ ló máa san. ṣé rẹ ò mọ̀ pé ó against law bí ọmọ tí ò bá tí 18 kò gbọ́dọ̀ ṣe ń táwọn àgbàlagbà ń ṣe. ṣé òfin lẹ́yìn ní àbí tí lókèrè. òfin lẹ̀ tá ń tẹ̀lé yìí ni. nígbà tí ò tí má rì tí ń bá ta lé fún tó bá lọ bu ìyàwó láńlọ́ọ̀dù ẹ̀ mọ́lẹ́ nǹkan. bàbá wa ìdí ẹ má jẹ́ àtẹ̀ lófin èèyàn àwọn èèyàn tí ń ṣòfin rúfin àtẹ̀ lófin ọlọ́run ọlọ́run ní kúùlù sáwàsáwà déédéé gbogbo wa wájú ọlọ́run. ta lè fọmọ dànkáyà. ó dàbẹ̀ pẹ̀ tí ní mental problem. tẹ́ ẹ bá tẹ̀ torí yín ò bá ti yí rí ṣé ẹ mọ̀ pé tí mo ṣe yẹn ó against ìjọba tó bá lọ rẹ́pù èèyàn èmi náà máa wá mú pé mo ta lé fún.
tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àwa náà ṣe kí ni mo ti kẹ́kọ̀ọ́ náà máa lọ. à ń lọ ni. dúró pákó ní kọ́ máa wò táwọn gbé ìgbàgbọ́ yẹn lọ. torí mi ò ta fún àbí ẹ jókòó mi ò lè wá mi ò lè sáìdì ìjọba kí n kó bára mi ẹ jókòó. ọ̀fẹ́ sọ wá lọ́dẹ bẹ́ẹ̀ àwa máa yẹ ìgbìmọ̀ lọ́jẹ́. kò lè sọ̀rọ̀ kò dúró lárí ẹ̀ tó ń tọ́ máa jẹ bàbá mo ti nìyẹn. gbogbo lọ́dún fẹ́ẹ́ máa tà fún ẹ ayé àjí máa tà fún ẹ kọ́ọ̀kan. ta ló ń gbé mú. bámi náà wọ́n pẹ́ ẹ̀ kan àlùlọ́kọ̀. ó lè sọ tí ló bú ẹnu òun èyí ti jẹ́. sọ́dọ̀ tó ń dáná ṣe ló ń sọ fún mi pé ìgbéyàwó tá a ṣe tá a ti ń plan tẹ́lẹ̀ mo lè sọ fún mi pé ká bẹ̀rẹ̀ níbi tá a ti stop ó láti máa sọ fún mi pé kí n ní sùúrù torí ọ̀rọ̀ ikú ẹ̀gbọ́n mi mo dẹ̀ mọ̀ pé kò fi ikú ẹ̀gbọ́n mi mọ̀ pé ó fi ń kẹ́wọ́ ni. Ṣadé Daddy. nǹkan tí Onítolú sọ orí sọ èmi mọ̀ pé ó ń ronú àwọn nǹkan tí àwọn èèyàn máa sọ nípa ọ̀rọ̀ ilé wa ló sì sọ ilé tí wọ́n dẹ̀ jẹ́ pé ó ní nǹkan mìíràn tó rò ẹ jẹ́ kí ọmọ kó tọwọ́ ìyá ẹ̀ kú nílẹ̀ Yorùbá ní tòótọ́ a kì í dọ́jọ́ ìgbéyàwó kókó kí ó yẹ gẹ́gẹ́ bí nǹkan ṣe wà wájú wa yìí àwa náà láti yẹ a gbọ́dọ̀ yẹ ọjọ́ ìgbéyàwó ìbá tí a bá lè ṣe la gbọ́dọ̀ ṣe nǹkan tó wà ń bẹ ni pé màá ránṣẹ́ sí Tolú tó bá di ìrọ̀lẹ́ wípé kó máa múra nípa ìgbéyàwó ní ọ̀dọ̀ wọn lọ́hùn káwá fi gbogbo eléyìí tó kù ká fi lé Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run wá gba àkóso àdúrà là á máa gbà ìwọ má bàjá má bà ṣe orúkọ ọ̀rọ̀ wà bá a ṣe sọ yẹn kò jù bẹ́ẹ̀. ẹ ṣe dáàdì wò inú mi dùn pé ẹ sọ pé ẹ máa ránṣẹ́ sí i kẹ́yìn tí bá mi ránṣẹ́ sí o tó dà pé Tolú ó ní hidden agenda kan tó fẹ́ ṣe ló ṣe ń sọ fún mi pé òun ò ní ṣèyàwó yẹn. fetí sílẹ̀ hidden o kò hidden o mo ti sọ fún ẹ pé ó ní nǹkan náà tóun náà ń rò ẹ fi ilẹ̀ bẹ̀ kọ́lọ́n ṣàgbàkóso. dájú pé òun lè ṣègbàgbé ẹ̀ ọ̀sán yìí lèmi béèrè o ẹ tó bá ti rí ẹ ó mọ̀ kọ́ pẹ́ yìí ló kàn fún lókè lẹ́yìn tí wà sálẹ̀. àjẹjọ́ lọ bá yẹ sí lóhùn. ó dá yìí ó dá yìí. tọ́ wo nínú ìnà. bó bá kó pẹ́lẹ́dẹ̀ sílẹ̀ tí wọ́n. owó pọ̀ lọ́wọ́ mi. ẹ mú díẹ̀ wà ń bẹ̀. àní ọ̀sẹ̀ jẹ́ lọ́rùn mi. mo fẹ́ mú nǹkan. ẹ jẹ́ wá fọ̀ bẹ́ẹ̀ dùn wò bẹ́ẹ̀. n ò lọ lọ. ẹ lówó lọ́wọ́. mo wá fẹ́ kó o fún mi ní nǹkan kí n ta ojú díẹ̀. ìgbà tó dẹ̀ sọ̀rọ̀ lọ yín ẹ jókòó sílé yín. ọ̀ sí sọ̀rọ̀ báyìí n gbogbo wà lọ́wọ́ àṣẹ bíbí ìlànà wa n ò fẹ́ fojú bọ̀rọ̀ wọlé lálẹ́ yìí tí ọba ti sówó mọ́wéré ló kù bí ìyá tí bá tọ́ mi mo fẹ́ lù lálẹ́ yìí. onísọ̀rọ̀ ń lọ yín èèyàn ìjọba ìka bọ́jẹ̀tì báyà wá gan àrọ́jú ni. èwo ti a pẹ̀lú ìjọba ìjọba ní sanwó oṣù wa. kọ́wọ́ ṣẹ́dẹ̀ mi dúró de gbogbo nǹkan àwọn tẹ́tẹ́ náírà yìí ọmọdé wa lọ. àwọn ìjọba máa ń tanra wọn ni gbogbo wa káyọ̀ ṣiṣẹ́ ìjọba ní ẹ bá fowó lé sí ẹ ń fowó lẹ yóò ń padà ta èmi ń kabúkabú sí ẹ ń fowó lé. lọ́nà sọ́gbẹ̀mọ̀ ààrẹ mú ti wà. pákó. ní ká máa wò táwọn gbé nǹkan gbẹ̀yìn ẹ má rẹ gbúgbà ìkẹ́ ohun tí ń lọ láyé. pákó. ó pé òṣòwò lọ wọ nǹkan. ní sanwó rẹ òkè tán sóòní ló jẹ́ oró fún báwọn. ẹ la ojú kan. ta ni ń gbé mọ́. Your Excellency ẹ̀yin lẹ̀ náwó fún ọ lọ́wọ́. ọ̀fẹ́ fún kankan ara rẹ̀. bọ́dà ṣé yóò tó wá sọ́ndé bí. ṣé bẹ́ẹ̀ máa ro títí wá sí òpá mi òkú ya barista. ẹ̀rẹ́ wàá tọrọ nǹkan mú bí. ẹ̀yà fún ní dára rẹ̀ mọ́. ọ̀tàn ojú tí ọ. ẹ jọ ṣé ó sì kú bí ẹ ti mú àbí. yọ bẹ̀rẹ̀ rẹ̀ yọ bẹ̀rẹ̀ tó fún mi lọ́wọ́ ọ̀wọ́ náà ẹgbẹ́ yóò fún mi lọ́wọ́.
o tó bá jọ bàbá tó àwa náà wà ń bí o. mbà ó wà tó yẹ pé kókó gbé wà á dẹ̀ máa yọ síra wọn. àwọn táwọn afẹ́ràn rè. lọ jókòó lọ jókòó bá sí dáhùn. gbẹlagadé sí ẹ. bọ́ọ̀lù fún mi káyọ̀. àmọ́ àyọ̀ṣẹ́ ní tó bá kú. ẹ̀tọ́ bá kún kọ́ bá ń kú. ta ló ń gbé mú. olówó yẹn mi náà ni mo lẹ́tọ̀ọ́ mẹ́ o. kò ní ta fún yàrá yẹn o. Pákó. ní kọ́ máa wò táwọn. àwọn tẹ́mi fẹ́ràn tó jẹ́ ìdí ọlọ́gbọ́n lọ ni o. táwọn gbé nǹkan bẹ̀ yẹn lọ. téèyàn bá ń lọ kọ́ máa rìn jù ọ̀rẹ́ àjù ẹ̀ lérí rẹ̀. Pákó. owó ni wọ́n lọ rẹ̀. ẹni tí ọba lajú ó ní kòtò. o ní jí kótó ayé kòtò kó bẹ lóde ajé aládùúgbò ọlọ́run ní bí òjò tí ẹ bá ti bọ́ sí ọ̀run nílọ sí ọ ọba níbi ajé. ọ̀rọ̀ tá a máa sọ ni ta ni ń gbé mọ́ o. ni mò ń gbádùn ẹ. ta ni ń gbé mọ́. ọmọ adé tí ń gbé ẹ̀yìn lé bàbá nẹ́gẹ̀rẹ́ ńgbà tí eléyìí ibú yìí ti bẹ̀rẹ̀ sí ní bádé rìn ló ti kéré ibú rẹ̀. eléyìí ibú tiwọn tí wọn bá dé yẹn rìn. sórí téèyàn bá ń bẹ lérí ibú rìn kàkà kí lérí ibú ni wọn máa ṣe rí ibú lọ ẹni tí bá ń bá rìn ní òyìn rí tẹ ní òní. ìyẹn bọ̀dá bọ̀dá ẹ mú ọtí ẹ mú ọtí ẹ mọ̀ kẹ́ má ti rí nǹkan fàtẹ́lẹ̀ àfi kó gbọ́rọ̀ ẹ mú ẹ má rẹ̀ dà. kò dùn lẹ́nu mi mọ́. máa wo kó tó di wípé ẹni yìí bẹ̀rẹ̀ sí ní bá a dé rìn tàbá ná 300 naira ní báyìí yóò sì tọ́jú bí 100 naira tó fi lélẹ̀ mẹ́ ṣùgbọ́n nìyí. ayé wọn ti bàjẹ́. kèrè sísì bílẹ̀. bọ́dá ẹ wá mú nǹkan ilẹ̀ ṣú kékeré lọ́ọ̀ kẹ́ fi ṣe ìlú. wà á mọ wọ́n lọ́ra ìwọ mọ́ra fún ọmọ àdúgbò láì wọ́n ló nǹkan ní ọgọ́. ẹ̀yin kan tẹ́ ìbá yá tẹ́yìn tó bá yá wèrè ẹ wẹ́ẹ́ ti kakọ̀ pẹ̀lú tẹ́ wá jókòó sínú olóògbòfóró. dání ń gbé mọ́. ọ̀sà yóò ṣẹlẹ̀ sí. sani ń gbé mọ́. sáà owó yìí kú 1000 ẹ má dànù ẹ rọra o ẹ má dànù ẹ ká rọra. mo ní oṣù 12 àbọ̀ nìyá mi fi ná ẹ̀bùn mi bá mi dò ọjọ́ mẹ́ta lè kíkọ́ sí mi ní ọba. wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń lọ jẹ́ kí n jáde. Onítolú sọ wípé aṣọ òkè lẹ gbọ́dọ̀ lò fún ìgbéyàwó yín tí ẹ fẹ́ ṣe. ìwọ́dẹ̀ wa ń sọ fún pé o ò ní gbà àfi tẹ́ bá lo aṣọ ti àwọn olóyìnbó. mo fẹ́ kó mọ̀ pé ìbẹ̀rẹ̀ ìgbésí ayé yín nìyí o sì ń láti fi kọ́ra wípé ọkọ lórí aya. nítorí náà mo tún pa láṣẹ fún ní wákàtí wípé nǹkan tí Tolú lòun fẹ́ aṣọ òkè òun náà lẹ gbọ́dọ̀ lò kí ìgbésí ayé yín kó bá lè yọrí sí rere. mi ò dẹ̀ fẹ́ wàhálà mi ò fẹ́ àrùn lẹ́nu gbọ́dọ̀ gbà pé nígbà. ẹ ṣe mo dúpẹ́ dájú ẹ ṣe gbọ́sẹ̀. gbogbo ọtẹ sọ ni mo ti gbọ́ àti pé mo ti sọ fún Tolú náà tẹ́lẹ̀ pé mo máa wọ aṣọ òkè yẹn. dadi kí ni ya kí ló ṣẹlẹ̀ Ṣadé Ṣadé kí ló ṣe kí ni dadi omi dadi hospital dadi Ṣadé 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 dadi kọ́kọ́rọ́ mọ́tò ẹjọ́ Ṣadé dadi Ṣadé. gbogbo ojú tó ń wò mí lénìí. ẹ ò mà ní fojú sunkún ọmọ o. ẹ̀gbọ́n mi Ṣadé ìyẹn tó jẹ́ lẹ́ẹ̀kejì bàbá wa wọ́n má dájọ́ ìgbéyàwó kù díẹ̀ kó pé inú tún dé dìgbàdìgbà hospital ó dọ̀pọ̀ ọjọ́ táwọn wí ní agbára nínú mọ́tò mìláńtì mi mà kú sí torí àtètè dé hospital. Olúwa láàánú jùlọ bá a mú lọ sílé àṣẹ láì lórúkọ Jésù Kristi
Olúwa wa àmín 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 lórúkọ Jésù. aláṣọ fẹ́lẹ́lẹ́ áńgẹ́lì tó ń péré ayọ̀ yìí ó bá mi mú ṣẹ o já lè káàbì arákùnrin dìde. bí a ti ṣe ń gba àdúrà lọ à ń mú mi rí nínú ẹ̀mí pé a fẹ́ rin ìrìn àjò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ìrìn àjò yìí a ò gbọ́dọ̀ rin ìrìn àjò yìí ní àkókò yìí lótìtọ́ ìrìn àjò tí a fẹ́ rìn yìí ire ni a fẹ́ lọ mú wá láti bẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ibi wà ní ojú ọ̀nà tí a bá rin ìrìn àjò ní àkókò yìí ìparun wà nípa díẹ̀ yìí a gbọ́dọ̀ ṣe sùúrù di ìparí oṣù tí a wà nú ẹ̀ kí a tó lè gbé ìgbésẹ̀ ìrìn àjò kankan arákùnrin ṣùgbọ́n tí ó bá ti tó àkókò láti lọ sí ìrìn àjò yìí a ó ní àwẹ̀ ọjọ́ kan tí ó bá tó àkókò tí a bá máa ṣínú a bu omi sí ilé ìwẹ̀ a bu iyọ̀ díẹ̀ sí pẹ̀lú oyin díẹ̀ a wá ka Psalm 52 tí a bá ti ṣe èyí ibi náà ti ká kó lójú ọ̀nà nìyẹn àlàáfíà fún yín tí a bá ti ṣe èyí kẹjẹ kí n gbọ́. àmín. ẹ fi ṣe olúwa. olúwa kò ṣe já olúwa Bùkọ́lá ṣàlàfíà mi mo máa rí ẹ báwo ni wọ́n ṣe wá jìnnà sí mi bẹ́ẹ̀ jìnnà sílé olúwa kí ló dé. mo lọ sọ́dọ̀ Kọ́lá ní ẹ̀gbọ́n mi. Kọ́lá ọkọ ẹ. bẹ́ẹ̀ ni sà. ṣàlàfíà ló náà wà. bẹ́ẹ̀ ni ṣàlàfíà ló wà. olúwa máa wà olúwa wà. àní sà. ẹ̀gbọ́n mi wàhálà ti ṣẹlẹ̀ o. lẹ́yìn ìgbà tí mo wá Kọ́lá lọ mo ṣàlàyé fún lórí ọ̀rọ̀ oyún mi ó lóun mọ̀ pé òun lòun ní ṣùgbọ́n òun ò lè gba oyún pé kí n wá nǹkan tí máa ṣe sí mo bẹ̀ títí kò gbọ́ ó yarí kanlẹ̀ ní ẹ̀gbọ́n mi kò dẹ̀ sí bí mo ṣe fẹ́ ṣe. Kọ́lá ní òun ò gba oyún lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. Eli ọmọdé yìí fẹ́ kí ìdá olúwa kó wá bẹ̀rù lọ́rùn rí. ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ kí ìdá olúwa gé lórí ẹ ju ẹ torí Ọlọ́run mo rò pé kẹ́kọ̀ọ́ bá mi bá sọ̀rọ̀ ni. mi ò sọ pé mi ò pé láti bá sọ̀rọ̀ àmọ́ olúwa fúnra rẹ̀ ti sọ̀rọ̀ wípé ọmọkọ́mọ àbí ọmọ kan tí a bá ń báwí tó ń warùn kì ó fẹ́ parun. ẹ̀gbọ́n mi á gbọ́. mo rí wípé o ṣì nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni. àmọ́ ohun tí mo rò nínú ọ̀rọ̀ ilẹ̀ yìí ni wípé ọmọkùnrin Kọ́lá tí a pè ní àfẹ́sọ́nà ẹ̀ kó má jẹ́ pé ó fẹ́ máa gbá ẹ sọ́tún àti sósì bíi basketball torí pé o ti bí wọn síbi kan tẹ́lẹ̀ ọmọ náà sì ní bàtà ìbẹ́ kan kó má jẹ́ pé ojú ẹ̀ ló fi ń wù ẹ́ láti tún ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ. kò lè ṣe bẹ́ẹ̀ gbọ́n mi. mo gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ olúwa lóhun ó fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú kú ọ̀rọ̀ adáríjì wọ́n sì fi àdúrà jagun àmọ́ tí a bá wá fàdúrà jagun tí ọmọ náà yí padà Eli jà. ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ kó jà ẹ torí Ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ ni ẹ má jẹ́ kó jà ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́. olúwa wà pẹ̀lú ẹ. àmín. ọ̀dà máa bọ̀. so ó dìgbà wo ni.
àkókò tí ìpínlẹ̀ Èkó gbà àwùjọ. Pákó. Akin ọmọ pátá ẹ̀gùn ìlú ti yó ògùn lẹ́yìn. ìmọ̀ kẹ̀kẹ́ ládàrọ̀ ojú rí ètò wò ọ̀gán ọmọ tí ò mú wọ bẹ́ẹ̀ ni lọ ìyẹn bá wọn ṣe ń fámìlì wọn kó jèrè wọn eléré ibú ni wọ́n máa kiri ibú ìràn ọ̀jẹ̀ yẹra. kótókótó wo ló ń sẹ́yìn kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀hún jèrè ọmọ ọ̀dọ́ ìyàwó tèmi máa fẹ́ nìyẹn kó jẹ́ kórìí ẹ̀ pọ̀. ọ̀rọ̀ pé tírú wa bá sọ̀rọ̀ ọlọ́run Elédùmarè ló sọ̀rọ̀ ọ̀rọ̀ pé mo mọ̀ra ayé pàdé ẹsẹ̀ ni èmi máa pẹ́ di ẹjẹ́ ń tèmi ọ̀rọ̀ àgọ́ mi ti lẹ́nìkan máa gbé bákan ní. Ọlọ́run ló mọ àdúrà máa ń ṣe ọ agbára lọ́dún látìgbà tí yẹ ti ṣe iṣẹ́ ti díyàn fún mi ní gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ ti bọ́ sí tó ti ń lọ déédé sí gbogbo mo ṣe ń fẹ́ mo ní kí n wá dúpẹ́ ní ọwọ́ yìí ẹ ṣé Ọlọ́run máa ṣàgbára di ọ̀tún. ìwọ́jọ́ ọmọ tó mọ̀ọ́re ni ọ̀pọ̀ èèyàn láti ṣoore bẹ́ẹ̀ fún tí wọn ò padà wá láti wá san ẹ̀san àmọ́ pé o lè ronú tó padà wá pé mo ṣoore fún ọ yìí Elijabaru sufura sufuru sofo magana gbà ṣe pẹ̀lẹ́ ọjọ́ àdàlẹ́ èmi tó ń wò yìí mo ti lọ sí sánmà méje sánmà kìíní mo lò ọdún méje àtijọ́ méje sánmà kejì ọdún méje àtijọ́ méje. àwọn tó mú mi wá ròyìn. wọ́n ròyìn fún ọ. wọ́n ròyìn. pòfẹ́sọ̀ yàtọ̀ síra wọn èmi ní pòfẹ́sọ̀ Èkó tóbi ó rí i pé ń jò ní tí mo ṣáájú náà fún ọ mo ń sunkún. èmi náà sọ bẹ́ẹ̀ mo ní ṣe ìgbà pé kò sí kan. ẹkún rẹ mo ń sun nítorí wípé ìdí ẹkún mi mo fẹ́ ṣàlàyé fún ọ àdánwò ńlá mi ń bọ̀ wá tí wọ́n kanlẹ̀kùn sí ní létí pé àdánwò ńlá mi ń bọ̀ bá ti wá kórin dínà tí àdánwò náà ò fi ní wọlé kó kù sí ọ lọ́wọ́. ó ti o ẹ dákun kí la fẹ́ ṣe sí ẹ ràn mí lọ́wọ́. èmi kọ́ mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀mí ní sọ. ọ wà ra ọkọ̀ fíbùs kan fún mi ọkọ̀ fíbùs tí máa ń yà dì báyìí. Mercedes. bẹ́ẹ̀ ó rí i pé mo ń rùdì mi ò fẹ́ tó ṣèdí pẹlẹbẹ báyìí sóyè ọ tún wá ra cellular phone. cellular àbí fóònù. mo dá kéèyàn fọmọ owó rán mi lọ sùkúù kó tún wá lọ sùkúù náà kó tún wá mọ̀ wúlò rẹ̀ àní cellular phone. bíi gsm kan. cellular phone òun mọ̀ ń bọ́ sọ ó sì tún wá fi àwọn ọ̀pọ̀lọpọ̀ owó ọ́fíìsì. mo ti ròyìn fún gbogbo àwọn ará ilé mi àti gbogbo àwọn ará àdúgbò mi gbogbo àwọn èèyàn mi kódà àwọn ọmọ mi tó wà lókè òkun tó wà lórí Amẹ́ríkà tó wà ní London gbogbo wọn mo ti sọ fún so sùúrù ni ẹ máa wá ní fún mi báyìí pé kí ẹ bá fún mi bí ọ̀sẹ̀ kan kí n lè fi ránṣẹ́ sí àwọn ọmọ mi kí wọ́n lè fi owó ránṣẹ́. Elijabaru Lando mo ń dáhùn sá. mo pè ọ́ ní àbọ̀rẹ́ ọ̀ bọ́ọ̀lù ń jẹ́ Lando ẹ̀mí ní kò wọ́n sẹ owó táwọn ọmọ rẹ̀ bá fi ránṣẹ́ wọ́n sẹ̀ sí náírà. kí n kó wa bẹ́ẹ̀.